ló dé tí attack sùkú ìdí márùn ni wọ́n fi attack sùkú. Àkọ́kọ́ reason wọ́n fi announce ní pé ọ̀gá ńlá ti débi o ẹ má tẹ̀rí sí o. Wọ́n ti mine nǹkan ní Old Ọ̀yọ́ yẹn nísìn ó ti lé lọ́dún mẹ́ta ó ti lọ bí ọdún márùn. Gbogbo abúlé tí ń bẹ́ẹ̀ ò lè sọ pé àwọn ò mọ̀ pé wọ́n wá ń jí wọ́n wá kan bẹ̀. Nítorí pé majority balẹ̀ ní tí wọ́n fi ń so oúnjẹ nìyẹn. Majority àwọn ọ̀dọ́ ìlú tí wọ́n ń kọ́ ọ̀kadà tí wọ́n bá di lithium sínú sakasaka tí wọ́n gbé sẹ́yìn ọ̀kadà rẹ̀ pé kó lọ bá wọn já ní màyà tàbí kó já ní kìsí ó ti mọ̀ yí pé ìrìn tí ò tó ìrìn 30 minutes 12,000 wọ́n gbà lórí ẹ̀. Dédé àpò sìmẹ́ǹtì tí wọ́n bá gbé sẹ́yìn ọ̀kadà tí wọ́n bá calculate ẹ̀ kì í sọ̀rọ̀ $2,000 ìyẹn tí wọ́n bá ta ní sọ́lẹ̀ tó bá ìdípẹ́ lójú ẹ̀ sí truck ó di billions of dollars. Ilẹ̀ Yorùbá ẹ̀ máa múra ó súnmọ́ ó ń bọ̀ ẹ̀ máa múra àmúra ló jẹ́ wọlé wọ́n wàhálà ti wọlé Yorùbá. Ẹni tí ò bá mọ̀ tẹ́lẹ̀ kó lọ́ mọ̀ tí wọ́n bá ń pẹ́ ó ń bọ̀ ó ti wọlé Yorùbá. Ìran Yorùbá kì í ṣe pé mo fẹ́ dẹ́rù baráyé mo fi Ọlọ́run tó ní mi búra mi ò dẹ́rù bẹ́ẹ̀ nìkan wàhálà ló fẹ́ dé yìí. Àwọn tí ò ní làákà wọn ń pẹ́ kí ni ebi nìkan ló wà kò tí ì dọ́dọ̀ àwọn ẹ̀yin onílàákà ìjà nílẹ̀ Yorùbá ẹ̀yin agbára ìjọba jà tẹ́ ẹ̀ bá tètè paná tó fẹ́ jò ní Old Ọ̀yọ́ National Park tí iná yẹn bá lọ jò pẹ́rẹ́ ó possible kó jẹ́ pé egungun orí èèyàn àti egungun gbáàyà èèyàn ni wọ́n á fi koná tó fẹ́ jò. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá jà ẹ̀yin tẹ́ ń bára yín jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ń tara wa jẹ lókù láti máa sọ pé ó tún kàwọn àgbà kan lé gbogbo wàyí náà ni wọ́n ti já sẹ́lẹ̀ lórí àwọn gangan lágbà. Ẹ pè pàdé àgbà ilẹ̀ Yorùbá gbogbo àwọn tẹ́ ń rí yẹn àwọn náà ti dàgbà bí baálé ilé wọn bá ń bẹ nílé àwọn náà ni wọ́n fọ̀rọ̀ nílẹ̀. Ẹ̀yin tẹ́ ti wọ 50 upward 40 50 ẹ pera yín jọ ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá ò lànà bí apá kan ilẹ̀ Haúsá ti lànà ní tó fẹ́ ṣẹlẹ̀ ẹ wo àwọn tí wọ́n wọ Zamfara àwọn náà ní ẹ wọ̀lú yòó rẹ́kọ̀dù àgbáyé ó gbé wípé láàrin 2011 sí 2021 tí sọdún mélòó ọdún mẹ́wàá àbọ̀dún mọ́kàndínlógún ọdún mẹ́wàá wọ́n làwọn tí wọ́n ti pa ní Zamfara nìkan ẹ lọ wo lórí íńtánẹ́ẹ̀tì rẹ́kọ̀dù tó wà wọ́n ní wọ́n lé 10,000 yẹn láwọn tí wọ́n ti pa àwọn tí wọ́n wá displace tí wọ́n lé kúrò lábúlé wọn lé kúrò nílùú wọn àwọn tí wọ́n wá displace wọ́n ní wọ́n lé ní 2 million èèyàn àwọn abúlé ìlú tó ti dahoro wọ́n lọ fẹ́ tó 50 ẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ lọ kà ẹ lọ Google ẹ bó ṣe wá rí ní Zamfara bẹ́ẹ̀ náà lórí ní Borno níbi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú igbó Sambisa wọ́n láwọn tí wọ́n pa látàrí wàhálà igbó Sambisa wọ́n ló lé ní 20,000 èèyàn lára wọn làwọn ọmọ Chibok 276 tí wọ́n kó ń jọ sí díẹ̀ ní àmọ̀rí padà majority àwọn ọmọ yẹn ló mọ̀ bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ àwọn tí wọ́n padà gan 80% wọn ló dé toyúntoyún wọ́n lọ lọ́mọ tí ò tí bàlágà tí ò tí jábàlẹ̀ wọ́n dé wọ́n màdámù ni wọ́n bá dé màdámù Chibok ni wọ́n bá dé lọ́dún náà lọ ẹ wo àdánwò tí ń ṣẹlẹ̀ nílùú yẹn bó ṣe wá yí lọ tó yí bọ̀ kò tí tún tán síbẹ̀ wọ́n tún wá ní títí dìsín ogun yẹn ò tí stop iye sójà tó ti bá wàhálà yẹn rìn àwọn iléeṣẹ́ ológun ló lè sọ fígọ̀ torí iléeṣẹ́ ológun gbìyànjú àmọ́ mi pọ̀jọ ká lọ bó ṣe wá rí yẹn àwọn yìí kan náà wọ́n ti wá wọ Old Ọ̀yọ́ Empire àbí Old Ọ̀yọ́ National Park tá a bá sọ́ra ti Old Ọ̀yọ́ yóò fẹ́ burú ju àti Zamfara àti Zambiza yóò fẹ́ burú ju méjèèjì lọ nítorí pé enabling environment ó ń bẹ fún wọn ní Old Ọ̀yọ́ National Park orí Ọlọ́run sọ sí igbó Old Ọ̀yọ́ National Park tàbá tí federal government bá maintain solid mineral tí ń bẹ ní Old Ọ̀yọ́ National Park yóò lójú state tí ó lówó tó Ọ̀yọ́ state ní gbogbo Nàìjíríà nǹkan yẹn làwọn wá kiri nǹkan yẹn ni wọ́n ránjú mọ́ ní Zambiza wọ́n rí lithium díẹ̀ ni wọ́n fi jókòó kábẹ̀ kò tó nǹkan àwọn ìgbà tí wọ́n dé Zamfara wọ́n rí gold wọ́n lé gbogbo àwọn ará abúlé yẹn dànù wọ́n take over wọ́n bẹ̀rẹ̀ sí wa gold chopper wá láti gbé wọ́n lòdù ẹ̀ sórí truck ń gbé lọ sí port láti gbé lọ ìlú òyìnbó àwọn òyìnbó ń kó wọn fún wọn wọ́n ń kó nǹkan ìjà fún wọn wọ́n ń kó $1 billion fún wọn tí wọ́n bá ń kidnap wọ́n fi ń cover ni àwọn tí wọ́n ń kidnap yẹn owó tí wọ́n rí ń bẹ̀ kò tó nǹkan kan nínú owó tí wọ́n rí nínú nǹkan tí wọ́n wà nínú ilẹ̀ àmọ́ wọ́n fi yẹn cover káwọn kan lè mọ́ kí ló jí ẹ wá wò tẹ́ ẹ bá wá kúrò ní Zamfara ẹ lọ sí Borno láti Borno wọ́n rí díẹ̀ ń bẹ̀ àmọ́ gbà tí wọ́n dé Zamfara wọ́n rí gold 10% ti lithium tí wọ́n rí times 10 ni mo fẹ́ wí times 10 ni lithium tí wọ́n rí díẹ̀ ní Zamfara àti kínkínní ní Borno times 100 díẹ̀ ní bẹ ní Old Ọ̀yọ́ National Park ẹ lọ wádìí ìjọba náà ti mọ̀ federal government ti mọ̀ àmọ́ ìtètè múra ni lọ́ fẹ́ dá wàhálà lẹ́ báyìí lórí àjọ àgbáyé gíráàmù ẹyọ kan kílógíráàmù ẹyọ kan lithium tí ń bẹ ní Old Ọ̀yọ́ National Park wọ́n ń tà ní 23.80 per kilogram $23.80 per kilogram. Ètò mi pé dédé àpò sìmẹ́ǹtì tí wọ́n bá gbé sẹ́yìn ọ̀kadà tí wọ́n bá calculate ẹ̀ kì í sọ̀rọ̀ $2,000 ìyẹn tí wọ́n bá ta ní sọ́lẹ̀
tó bá ìdìpẹ́ lóòdù ẹ̀ sí truck ó di billions of dollars. Eléyìí ni wọ́n ń kó níbẹ̀. Kódà gold wọ́n ní tó ń bẹ lórí ilẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kẹta tí ń bẹ ń bẹ wọ́n ń pè kan ní Tantalite Gemstone. Tantalite Gemstone ní gbogbo àgbáyé wọ́n nílé tí ń bẹ ní Old Ọ̀yọ́ yẹn ló value jù. Àwọn nǹkan wọ̀nyí ní ń bẹ ń bẹ. Àwọn nǹkan wọ̀nyí làwọn ọ̀gá ńlá ni wọ́n wá fún, òní wọ́n wá jókòó tẹ̀. Wọ́n ti mine nǹkan ní Old Ọ̀yọ́ yẹn nísìnyí ó ti lé lọ́dún mẹ́ta ó ti lọ bí ọdún márùn. Gbogbo abúlé tí ń bẹ ń bẹ ò lè sọ pé àwọn ò mọ̀ pé wọ́n wá ń jí wọ́n wá kan bẹ̀. Nítorí pé majority baálẹ̀ ní tí wọ́n fi ń sóúnjẹ nìyẹn. Majority àwọn ọ̀dọ́ ìlú tí wọ́n ń kọ́ kadà tí wọ́n bá di lithium sínú sakasaka tí wọ́n gbé sẹ́yìn ọ̀kadà rẹ̀ pé kọ́ lọ bá wọn já ní màyà tàbí kó já ní kìsí, ó ti mọ̀ yí pé ìrìn tí ò tó ìrìn 30 minutes 12,000 wọ́n gbà lórí ẹ̀. Àwọn yẹn náà ń ṣiṣẹ́ fún wọn abúlé yẹn tí wọ́n bá lòdù oríṣiríṣi torí truck ò lè débẹ̀, ọ̀kadà náà fi máa ń gbé majority. Eléyìí tó bá wet ni wọ́n máa ń lo chopper láti wá gbé. Ọ̀rọ̀ tí wàá tán síbẹ̀ lọ́jà àgbáyé wọ́n ní wọ́n ń ta lithium tó bá kún truck ńlá kan ó lè wọ́ ti $37 billion lọ́jà àgbáyé. Nǹkan yìí ló wá wà ní ilẹ̀ Yorùbá, ló wà ní Old Ọ̀yọ́ National Park. Nínú gbogbo àwọn mineral resources tá a kà sílẹ̀, lithium ló value jù mẹ́ o. Lithium wọ́n ju petrol lọ by far. Ìlú tí a bá ti rí lithium kì í ṣẹgbẹ́ ìlú tó lépo. Nítorí pé kí ni lithium ní ọ̀kan yìí petrol. Lithium òun ni wọ́n ń lò fún tí wọ́n ń pè ní EV. Lithium òun ni wọ́n fi ń ṣe bátìrì, gbogbo bátìrì rechargeable battery. Tí ò bá sí lithium kò lè sí ti jẹ́ rechargeable battery. Bákan náà lithium ní bẹ lára fóònù. Lithium ni wọ́n fi ṣe fóònù tá ń gbé kiri. Lithium ni wọ́n fi ń ṣe solar light. Lithium ni wọ́n fi ń ṣe electric car. Lithium ní bẹ lára aeroplane tí fi ń fò. Lithium yẹn ni wọ́n bẹ ní Old Ọ̀yọ́ National Park. Ẹ wá ní wọn ní takú síbẹ̀. Wọ́n tún wá lọ́kàn tún wá wà irú lithium tí ń bẹ ní Old Ọ̀yọ́ National Park. Ẹ lọ Google ẹ̀. Wọ́n pè ní most significant lithium pegmatite. Most significant lithium pegmatite ní bẹ ní Old Ọ̀yọ́ ní gbogbo àgbáyé. Ó bẹ́tà ju oil àti gold lọ nígbà ọgọ́rùn. Òun ní bẹ́ẹ̀ kí wá ló dé táwọn ọ̀gá ńlá fi wá wọ Old Ọ̀yọ́. Wọ́n rí Old Ọ̀yọ́ bíi ibi tó tí wọ́n da nǹkan bo àwọn lójú láti lọ ìpè káì irú bíbá yìí ń bẹ làwọn ń jẹ ìyá ní north. Kí ló dé tí wọ́n fi rò bẹ́ẹ̀? Kí ló dé tí wọ́n fi rí igbó Old Ọ̀yọ́ National Park as ibi tó bẹ́tà táwọn ò rí látijọ́ yìí tí wọ́n wá ya owó bẹ̀? Àkọ́kọ́ ní tó jẹ́ kí wọ́n rí bẹ́ẹ̀ advantages ni pé one, ibẹ̀ close sí Lagos airport. Tí wọ́n bá ń bẹ ní Zambiza, tí wọ́n bá lóòdù tàbí ní Zamfara, truck yóò lo ọ̀sẹ̀ kan tàbọ́jọ́ márùn-ún kó tó dé port lẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ti kó sójú omi. Àmọ́ tó bá jẹ́ ní Old Ọ̀yọ́ ni ìrìn wákàtí 6 sí 7 láti Gbẹ́tì ó ti gbé bọ̀. Wọ́n kó díẹ̀ wọ́n lóòdù ẹ̀, àárín ìgboro náà ti ń lóòdù ẹ̀. Wọ́n ti kó dé bọ̀, ìyẹn àǹfààní àkọ́kọ́ closer to Lagos port. Àǹfààní ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ibi táwọn ń tà ń pè ní Old Ọ̀yọ́ National Park yìí àlàáfíà ń bẹ fáwọn ń bẹ, àwọn ò lọ́tà ní Zambiza àti ní Zamfara. Wàhálà sójà àtàwọn JTF ti pọ̀ jù. Àmọ́ ní Old Ọ̀yọ́ wọ́n ti ń bẹ̀ ń bẹ̀ ń sìn, ó súnmọ́dún kan, ó súnmọ́dún méjì, bí ó bá ti súnmọ́dún mẹ́ta, wọ́n ń wọ̀ gbòòrò wá ra oúnjẹ. Àwọn aráàlú wọn ò lè sọ pé àwọn ò mọ̀ páwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ra oúnjẹ lọ́wọ́ àwọn. Wọ́n lè sọ bẹ́ẹ̀, àwọn ni wọ́n ń ta oúnjẹ fún wọn torí pé wọ́n ti mọ̀ pé àwọn ọ̀gá ńlá ò padà dé. Wọ́n ti ń pa àwọn èèyàn nípakúpa ń bẹ ọjọ́ ti pẹ́ tẹ́nìkan ò mọ̀ tó ń kálukú wọn mọ́ra nítorí owó tí wọ́n rí ń bẹ̀. Number 3 nítorí advantage fún wọn, ó easy fún wọn láti gbé nǹkan sórí ọ̀kadà láti Old Ọ̀yọ́ tí ó dẹ̀ lọ́jà ní Ìgbẹ́tì tàbí ní Kìṣí níbi tí truck yóò ti lóòdù ẹ̀. Ìrìn wákàtí 6 ó ti dé kò sírú ẹ̀ ní Zambiza, kò sírú ẹ̀ ní Zamfara. Wàhálà ni wọ́n fi gbé nǹkan kọjá bẹ̀. Àǹfààní ẹlẹ́ẹ̀kẹrin, wọ́n tún wá rí pé igbó Old Ọ̀yọ́ National Park ó link Benin Republic, ó link Kútọ́nù níbi tí òkun míì wà táwọn ti lè lóòdù. Táwọn bá gbéra kò lè tó wákàtí 6 táwọn fi bára wọn ní Benin Republic táwọn bá tọ inú igbó pẹ̀lú ọ̀kadà. Ìyẹn náà bẹ lára tí wọ́n fi rí bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí ibi pàtàkì. Ìkarùn, wọ́n rí pé owó táwọn ọ̀nà láti gbé nǹkan yẹn rìn ó máa kéré. Wọ́n tún wá rí pé lower cost of violence ní bẹ níbẹ̀. Ìkẹrin, wọ́n wá rí wípé ní Zambiza forest, apá majority Zambiza yẹn tó jẹ́ forest ń bẹ ò tó nǹkan, àwọn desert ń bẹ ń bẹ. Ó easy láti máa ju bọ́ọ̀bù sáwọn láti orí plane tíjọba bá determine bẹ́ẹ̀ bíjọba ṣe ṣe kọjá ń bẹ. Àmọ́ ní Old Ọ̀yọ́ igbó tó pọ̀ rúrúrú ni wọ́n lè rí ti ń bẹ lábẹ́. Old Ọ̀yọ́ wá ní ó wá tóbi títóbi Old Ọ̀yọ́ tí mi bá ṣe mistake bẹ́ẹ̀ ni pé máa padà rántí ẹ̀ 2.20 something kilometer 24 kilometer square meters tí mi bá ṣe mistake. Old Ọ̀yọ́ National Park ó ju ìlú Ìbàdàn lọ ní títóbi. Tá a bá ju àwọn local government àrọ́kọ̀ kúrò ó tóbi ju gbogbo ìlú Ìbàdàn lọ níbi tó tóbi dé.
igbó wa ní gbogbo ẹ̀ tó bò rúrúrúrú, igi 100 ọdún bẹ́ẹ̀ tẹ́nìkan òkè, igi tó gan ti daraba kábẹ̀ tí wọ́n lè tẹ́dí síbẹ̀. Àwọn kan bẹ́ẹ̀ oríṣiríṣi káàkùn níbẹ̀ níbẹ̀, oríṣiríṣi ìlú, oríṣiríṣi abúlé làwọn náà ti tẹ̀dó síbẹ̀ tó jẹ́ wípé sólà ni wọ́n ń lò tí wọ́n fi ń gbádùn ayé. Kódà àwọn náà ní alága wọn ní chairman láàrin ara wọn bẹ̀ ní Nàìjíríà kan náà. Solid mineral kan tó ń bẹ níbẹ̀, wọ́n pè yẹn ní wọ́n ní yẹn ní the Nigerian first gemstone òun náà scarce láyé, àmọ́ kò wọ́n tó lithium. Àmọ́ pé wọ́n kọ́kọ́ ní Nàìjíríà ibẹ̀ yẹn náà ti kọ́kọ́ fura kó tó wà ńbẹ̀. Ẹ wo adúrú tíjọba Nàìjíríà dànù, àìmọye ewu ẹ̀ ní wọ́n ń bẹ káàkiri tíjọba Nàìjíríà ò rí lò. Ìdí tí wọ́n fi fẹ́ láìkí ibẹ̀ yẹn, wọ́n rí pé Sambisa forest ìjọba àgbáyé ti tàgẹ̀ ní global terror base. Gbogbo eléyìí ní àwa wò yí pé ọ̀dà wọn ò rí bílíọ̀nù ńbẹ̀, agreed. Kí ló dé tí wọ́n àtáàkì sùkú? Ìdí 5 ni wọ́n fi àtáàkì sùkú. Àkọ́kọ́ reason wọ́n fi announce ní pé ọ̀gá ńlá ti débi o, ẹ má tẹ̀rí sí o. Ẹni wọ́n bá tẹ̀rí sí kó lọ béèrè Zamfara, kó lọ béèrè Sambisa o. Wọ́n fi announce arrival wọn. Ìdí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ṣe yẹn láti lè ní territorial control. Àwa la níbí. Ìdí ẹlẹ́ẹ̀kẹta láti lè kí àwọn àgbẹ̀ àtàwọn tó nílẹ̀ ládùúgbò bẹ̀ láti lé wọn dànù káwọn lè rí sí àwọn sí. Ìdí ẹlẹ́ẹ̀kẹrin wọ́n fẹ́ send message síjọba pé gbogbo bí tá a ti ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ lè jà lórí pléènì, ìjà pléènì ò ṣe jà bí àtàwọn ìdí míì tó jù bẹ́ẹ̀ lọ. Owó kíákíá, owó ẹ̀jẹ̀, ibẹ̀ làwọn ò ti rí. Ẹ wá bira wa léèrè wáì tó wá jẹ́ oríire square meter Odòyọ̀ ó jẹ́ 2.5 kilometer square. Ìní títóbi rẹ̀ 2,500 kilometer square, 2,500 kilometer square ní títóbi ẹ̀. Wọ́n rí pé bí àwọn lè kọ́ sí ń bẹ lábẹ́. Mineral tó solid mineral tó di billion ń bẹ́ẹ̀ bọ́dà tó súnmọ́ bẹ́ẹ̀ ó súnmọ́ bẹ́ẹ̀. Ẹ wá dákun bọ́ bá wá rí báyìí níta bá fẹ́ bàjẹ́ oníbíyànṣe ṣe ìran Yorùbá ẹ̀jẹ̀ àrònú. Tó tóbi ju gbogbo epo táwọn ọmọ Ìgbò tí wọ́n fi ń bùkà lọ níbẹ̀ ní Odòyọ̀. Kíjọba president wa kan ti dé, kò ní bàjẹ́ nígbà tiyín. Gómìnà wa kò ní bàjẹ́ nígbà tiyín. Ẹ ti dé, ẹ fọwọ́sowọ́pọ̀, ẹ sọ ìpínlẹ̀ Ọ̀yọ́ dolówó, ẹ sọ ìpínlẹ̀ Ọ̀yọ́ dọlọ́rọ̀. Àmọ́ ẹ kọ́kọ́ bá wa gbà wọn ọmọ àtàwọn tíjà ti bẹ̀bẹ̀. Àfọlọ́run tó níyìn la fi bẹ̀yìn, àwọn ọmọ tí yín náà ò ní parẹ́. Ẹ wá dáàbò gbogbo òlú yòókù, àtàrí àti gbogbo gómìnà, gbogbo ẹni ọba kú tẹ̀ bá gbé ìgbésẹ̀, ẹ̀yin lọ́wọ́ bí lẹ́rìn. Àfikẹ́ ẹ dìde, rise to the challenge. Ọlọ́run ó dẹ̀ fún yín ṣe. Ìjọba Nàìjíríà ẹ dìde lóòótọ́, àmọ́ pẹ́ ká tó dìde. Mo ti sọ ti pẹ́pẹ́ mẹ́ta nìṣòro Nàìjíríà, àìfura tádàwọ̀ fi dé, tádàwọ̀ bá dé àìtètè dìde. Bádàwọ̀ bá tún lọ tá àti tún gbàgbé, àní pípí àpékúwé ẹ̀mọ́ tún ṣẹlẹ̀ mọ́. Kí wọ́n á ní solution? Gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ jẹ́ aráàlú ìjọba, ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba. Gbogbo ọmọ Nàìjíríà, ẹ rálẹ̀ bàbá Tinubu, ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá Tinubu. Kọ́rọ̀ yẹn ọmọ dà gẹ́gẹ́ bí pilot aeroplane tí ẹ lóhun tí yó. Tẹni tó wá wà nù plane ń pé wèrè ní ṣe pilot yẹn jáwọ́ ó sùn. Òun ní darí plane. Tẹni tẹ̀ bá ṣẹlẹ̀ gbogbo wọn ni wọ́n jọ ń lọ. Àfi ká tètè corporate, ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá Buhari, ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé. Gbogbo state tó wá wà nítòsí, kónkálukú náà ó tètè prepare. Tábàkà arábákú ẹ máa sunkún fún kejì. Torí gbogbo bọ́dì arajọ yàrá wọn ni o. Níjọ́ tó ń ṣẹlẹ̀ ní Zamfara bí ọdún 4 mo ti ṣàìmọye wáàsí. Onílẹ̀ Yorùbá ẹ máa múra, ó súnmọ́, ó ń bọ̀, ẹ máa múra, àmúra ló jẹ́ wọlé. Àwa tá a jára nù. Sẹ́ẹ̀rí gbogbo ìjà ẹ̀sìn tá ń jà yìí. Tí ìbá ṣe pé èèyàn bá ya wèrè orí ẹ̀ burú, kí ló kàn yín pẹ̀lú ìjà ẹ̀sìn? Ìjà ẹ̀sìn ni wọ́n fi ń bọ̀ wá lójú